Dr. Sulaiman Lawal Àjàdí Ògbómọ̀ṣọ́ fi kọ̀wé àlàáfíà tí wọ́n pe àkọlé rẹ̀ ní egbòogi ìwòsàn àrùn ara. Tí àwọn bàbá wa bọ́lá tó dájú ṣáká tó máa ń jọ́nà àbáyọ lórí gbogbo àìsàn fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn gbogbo ayé ìmọ̀rànlẹ̀ kẹ́kẹ́ tílẹ̀ kò ká tó jọ wọ̀nà àbáyọ. A kàn fi yẹn a fi tọ́ yín lẹ́nu wò ni. Kíní kan ń bọ̀ láti àgbàlá bàbá wa Sulaiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. Gbogbo àwọn ìwé tí wọ́n ṣe, gbogbo àwọn ọ̀rọ̀ tán ti sọ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a fẹ́ sọ di fídíò. Ìwọ tó máa pè wá tí wàá sọ wípé ẹ dákun mi ò mọ ewé kíní kan, sẹ́yìn pé subtitle máa wà ń bibẹ̀, ewé yẹn máa wà níbibẹ̀, wọ́n á fi òyìnbó ewé yẹn máa wà ń bibẹ̀ tí wọ́n náà fi ṣe kíni, tí wọ́n náà fi lè mú wọ́n tẹ́ wá ń lo òyìnbó tẹ́ máa ní ẹ̀mọ òyìnbó ewé pápásan, ẹ̀mọ òyìnbó ewé àjẹ́òbàlé. Bàbá wa Sulaiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n ti fún wa ní yọ̀ǹda, a ti fẹ́ sọ di fídíò sọ pé ẹ̀mọ máa wò. Nǹkan tí mo kàn fẹ́ bẹ̀rẹ̀ wá fún náà ni wípé ẹ jẹ́ ká try, ẹ jẹ́ ká follow àwọn péjì yìí, ẹ jẹ́ ká lọ subscribe sórí YouTube channel wa. Ó lágbára gan fa, ṣùgbọ́n màá kẹ́fìlẹ̀ mọ̀ pé kì í ṣe rọ́, àti parí ọ́díò ẹ̀, òun náà ni mo play fún yẹn, màá tuntun play kẹ́fìlẹ̀, ó ń bọ̀ lọ́nà ni, ó ń bọ̀ lọ́nà fẹ́lifẹ́li. Ara àwọn nǹkan tá a fẹ́ múlò lọ́dún tuntun tí a ń bọ̀ yẹn òun ni. Gbogbo àwọn iṣẹ́ bàbá wa tí wọ́n ti sọ àwọn ìwé tán ti kọ yẹn, a fẹ́ sọ di fídíò. Ẹ bá mi share program yìí, mo bẹ̀ yín ní bá mi share ẹ̀. Ìwọ tó bá ti subscribe sórí YouTube channel wa, try lọ subscribe sórí YouTube channel wa. Wàá bá ń bíbá rẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè wá, máa play fídíò bàbá wa kan, máa play rẹ̀ fún yín. Ṣùgbọ́n kí sáré ṣe kíní kan bá mi share program yìí, ẹ jẹ́ kí n play jingle iṣẹ́ yẹn, máa play rẹ̀ fún yín. Gbogbo ayé ẹ̀ka tilẹ̀ tó Olódùmarè òní jẹ́ káńsàìsàn tọmọtọmọ àjíǹde ara kó máa já ti gbogbo àṣẹ ìgbèkùnmọ̀rẹ̀ ọba tó dá wa. Omi Olódùmarè ẹ̀ ṣe fi jẹ́wọ́ gbogbo dára lọ́lọ́. Ní Olódùmarè á ṣe lọ bàbá wa Alhaji Dr. Sulaiman Lawal Àjàdí Ògbómọ̀ṣọ́ fi kọ̀wé àlàáfíà tí wọ́n pe àkọlé rẹ̀ ní egbòogi ìwòsàn àrùn ara. Tí àwọn bàbá wa bọ́lá tó dájú ṣáká wọ́n máa ń jọ́nà àbáyọ lórí gbogbo àìsàn fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn gbogbo ayé ìmọ̀rànlẹ̀ kẹ́kẹ́ tílẹ̀ kò ká tó jọ wọ̀nà àbáyọ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri. Bẹ́ẹ̀ ni ọpẹ́ pàtàkì fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, inú mi dẹ̀ ń dádùn pẹ̀lú iṣẹ́ yẹn. Tẹ́ ẹ bá wo tíṣẹ́ yẹn bá jáde, tẹ́ ẹ bá wò ó, ní pírọ́blẹ̀mù kankan mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa pè tẹ́ ní mórúkọ ewé kan mọ kinní kan fúnra ara rẹ, ìwọ náà ti mọ̀ ohun tó sọ̀tẹ́tù yẹn ti máa wà ń bẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe alágbára, àwọn tó support fún iṣẹ́ yẹn. Gbogbo ẹni tẹ́ wà ń lóyìnbó tẹ́ support pé ọmọọba afẹ́kì kan bá kó tó ṣẹlẹ̀, tẹ́ support wa, àdúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn kan wà wọ́n fún wa ní ìmọ̀ràn, àwọn kan dìídì wọ́n jẹ́ bí adviser fún wa pé ọmọọba ẹ bá tún ṣe báyìí, tẹ́ bá tún ṣe báyìí yóò tún rí báyìí. Gbogbo bẹ̀rẹ̀ ṣe fún wa òun náà ni ewé bàbá wa wọ́n la sọ di fídíò báyìí. Ìwé yìí àwọn tó ti rà á wọ́n á ti mọ̀. Ìwé yìí la sọ di fídíò, tá a sọ di fídíò. Mo lè play díẹ̀ fún wa nínú rẹ̀ kẹ́fì lè mọ̀, kì í ṣe nǹkan kékeré, kì í ṣe project kékeré, project ńlá ni. A lè dúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ support wa. Àwọn kan fowó wọ́n fi support wa, àwọn kan fi advice wọ́n fi support wa, àwọn kan dẹ̀ fi èébú wọ́n fi ṣe gíní wọ́n fi support wa.
ṣùgbọ́n bí bàbá wa mamúlára ọ̀rọ̀ bàbá wa wípé adúpẹ́ lọ́wọ́ yín náà ni bàbá wa ti ní kí n má máa bínú mọ́ èmi ò bínú mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa bínú ṣùgbọ́n ní ìsinmi ò bínú mọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó ẹ̀ dúró táwọn sí aládọ́ta fún yín ni aládọ́ta fún yín ẹ̀dẹ̀yẹ̀ wá láàyò ẹ subscribe ẹ follow wa lórí YouTube lórí Facebook lórí TikTok sẹ́yìn láwa máa bínú sí tí ò bá sẹ́yìn kò sáwà tí ò bá wá sáwà náà kò sẹ́yìn o àjọwà fúnra wa náà ni torí ẹ̀ mo fi máa bẹ̀rẹ̀ gbé ẹ dákun ẹ kàn máa bá subscribe ẹ máa follow wa irú program táwọn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun ẹ kàn máa bá mi share ẹ máa bá mi share ẹ máa bá mi share ẹ torí ẹ̀ ló ní ẹ máa sọ fún mi pé a kú oríire ó ń bọ̀ lọ́nà ní fẹ́lifẹ́li ní ẹ jẹ́ kí n play ẹ jẹ́ kí n wò náà máa play ó ń bọ̀. ẹni tí kò bá kórìíra ó lè mú díẹ̀ nínú túmọ̀ sí wípé yóò gbọ́dọ̀ wọ orí ìfún odidi ọjọ́ mẹ́ta ọ̀hún àmọ́ tó bá dúró ọjọ́ kẹta tí a ti sí lọ́wọ́ yìí a ó máa fi ọṣẹ tí a ti pò sílẹ̀ fọ orí pẹ̀lú omi gbígbóná láàárọ̀ àti lálẹ́ ẹlẹ́gbàgbé ọṣẹ tí a ti pò lẹ̀ yìí òun là á máa fi fọ orí yìí pẹ̀lú omi gbígbóná lẹ́. àtà ló ń pè yìí má pé kẹ́ni wọ́n ti pè àti lálẹ́ pẹ̀lú àṣẹ ìwédùwà aláìsàn tó bá ní ògùn yìí ní ìdúró Abíọ́dún ẹ̀ńdọ́gbọ̀n ojú ìwédùwà lórúkọ mi yóò dùn àṣẹ wa. tí èyí lè dẹ́bẹ̀ wíníwíní tó ní ìṣèlú èyí náà ní ká máa forí bẹ́ẹ̀ ṣe ọba kẹ̀lú ìgbẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àádì dr Sulaimon Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóòrùn ọ̀fẹ́ tí ó kọ ìlú àlàáfíà tí ó fi àkọlé rẹ̀ ní egbòogi ìwòsàn àwọn ará tó lè ṣàǹfààní fún tolórí tẹlẹ́mù bàbá lóòrùn ọ̀fẹ́ àti ìdàrú nàìjíríà ìwọ ìdíje gbóṣùbà káre fún ọmọ ọba Abíọ́dún tó ìdẹ́sílẹ̀. fún ẹ̀kẹ́ dárúkọ mi ni fún ẹ̀kẹ́ gbóṣùbà fún mi ẹgbẹ́ gbogbo èyẹ fún ẹ̀kẹ́ gbóṣùbà fún mi ṣùgbọ́n yẹ ká gbóṣùbà fún mi náà ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ bá wa Sulaimon Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ká wá dúpẹ́ lọ́wọ́ èmi náà wọ́n tẹ̀ ti dúpẹ́ àmọ́ lóore àgbàyọ̀ǹda ni ẹ̀ka gbọ̀tán. fún ọmọ ọba Abíọ́dún tó ìdẹ́sílẹ̀ fún gidigidi lóde ìrìn mẹ́fà tó ṣe lórí kí àṣà Yorùbá yóò bá àkárí ó fi lọ gbọ́ ìgbọ̀gbà lọ́wọ́ bàbá wa Alhaji Dr. Sulaimon Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ kí àǹfààní tí ń bẹ lákọọ́lẹ̀ ó lè di ẹ̀rọ àgbéléwò lórí gbogbo ẹ̀rọ ayélujára pátá àṣìṣe ní àgbẹ̀ gbogbo ẹ̀ kí lè ṣàǹfààní fún gbogbo àgbáyé ẹ tẹ̀lé wọn lórí àwọn ẹ̀rọ ayélujára bíi ìgbà ìwáṣẹ̀ Adùn Àṣà Yorùbá TV Ajẹ́ríkú TV bàbá Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ kí ló ń ṣẹlẹ̀ lórí YouTube channel wa ẹ tẹ̀lé wa Adùn Àṣà Yorùbá ìgbà ìwáṣẹ̀ Ajẹ́ríkú fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 09020171999 àìsàn onífàgbọ́ ara wa ṣe gbé o ọmọ aráyé òwe fi kàṣà ara wa dùn wá lọ́lẹ̀ tọmọtọmọ. ṣe bá mi ìwọ náà gbé fún mi wọ́n tó wò mí ìwọ nǹkan tí mo play fún ẹ̀yẹ ọ́díò ni o àti wá sọ di fídíò àti kí ni àti sọ di fídíò àti ṣe kí ni àti sọ di fi wọ́n náà gbóṣùbà fún mi òṣùbà tó ń lé pé fún mi náà ní pé bá mi ṣe program yìí wọ́n máa láìkì ẹ̀ gbóṣùbà fún mi wọ́n máa láìkì ẹ̀ ẹ ká wá gbé òṣùbà fún bàbá wa Sulaimon Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o ẹ máa gbọ́dùn wa dáadáa ẹ jẹ́ wá tún wá ṣàṣírí kan fún yín tẹ́ bá rí stúdíò tá à ń kọ́ lọ́wọ́ stúdíò yẹn lẹ́nu àná tá a ṣẹ́símẹ́tì ẹ̀ ó ti lé ní 6 million tá a ná lọ́wọ́ báyìí torí ìgbádùn èmi àti yín náà ni ká fi lè máa gbádùn ara wa ká fi lè máa gbọ́ra wa dáadáa ìyẹn ti kúrò ní pé iná ń lọ àwa gbọ́ yín dáadáa àwọn táwọn ṣe prógrámù gan inú èsì láàmà wà tí gbogbo orí wa máa ti kíkí gbogbo orí wa fresh adúpẹ́lọgbọ̀ ẹ̀ tẹ́ wà ń lo òyìnbó tẹ́ ẹ sọ́pọ́ọ̀tì wa torí tẹ́ Yorùbá sọ́pọ́ọ̀tì wa kò sí nǹkan táwa fẹ́ ṣe kò sí àti parí rẹ̀ àti parí jẹ́ tiẹ̀ tó tẹ́ wọlé ìwọ náà tẹ́ tún wọlé ìwọ lélẹ̀ náà. ọ̀rọ̀ ń bọ̀ o àmọ́ kó tó di bá a sọ̀rọ̀ àbáyọ à ń sọ oríṣiríṣi àwọn ẹ̀jẹ̀ mo bá wo ilé mi o mo bá wo bàbá sọ kábílẹ̀ mọ̀ ní o. ó yá ìwé lẹ sọ bí eléyìí. ṣáà
ṣáájú gbogbo ẹ̀yin tí ẹ bá ní àǹfààní àti máa bọ̀ wá bí yìí ẹ máa ṣe àpòlù kẹ́sì máa láìkí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ṣe àìní kí ẹ máa láìkí ẹ̀ sì máa fọ́lọ̀ péèjì wa kẹ́ ẹ lè gba àǹfààní tó pọ̀ àgbà torí pé kí ni lónìí nǹkan gbé nǹkan ha ni aláàrẹ ojú àgbà. fídíò lẹ́wọ̀ ìyá o fídíò pọ̀ lọ́sẹ̀ o fídíò pọ̀ ọ́dún lápẹ̀ fún ìyá o. ṣáájú mo kí alhaji Dr. Sulaiman Lawal ló bẹ̀rẹ̀ olùkọ̀wé àwọn olùkọ̀wé tí wọ́n kọ́ gbogbo ẹ̀ka fi ń jọ àǹfààní ẹ̀ wọ́n kí ọ̀gá àgbà ọmọ ọba Abíọ́dún tí ìgbé sílẹ̀ tó kí gbogbo àwọn eléyìí yọ wọ́n bẹ bẹ́ẹ̀ náà ni mo ṣe ń kí az kàmẹ́rámà wà lọ́wọ́ mo tún kí Mr. Gavino visual editor ọmọ bẹ́ẹ̀ náà mo ṣe ń kí engineer ṣèwé skazo audio production engineer ọba àlọ́wọ́ ọlọ́wọ́ ọba mi àkàbọ̀ ọlọ́wọ́ lábẹ́ bẹ́ẹ̀ ni a ṣe ń kí ọ̀gájọ́ àwọn nọ́mbà lẹ́ka abẹ́ tí a ń lò ó kétékété yìí àgbà àwọn ìlú wa nẹ́tíwọ̀kì ò ní gbà fún àwọn lẹ́yìn ẹ̀bíjẹ́ ìgbóhùn mi náà èmi la bíọ́dún èmi dọ́kẹ́ ojú òfìdí wa lórí ẹ̀ ẹ̀jẹ̀ máa lọ káwá láǹfààní káwá mọ̀ntà ń pè ní jẹjẹrẹ àtúnwá. ẹ wá wọ jẹjẹrẹ lọ́fẹ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ yìí ẹ wà á rí fídíò rẹ̀ ẹ mọ̀ nǹkan tó ń pè jẹjẹrẹ. ìjọ ìmọ̀ wípé oríṣiríṣi àrùn jẹjẹrẹ ló wà. ṣe ti gbọ́ o. àkọ́kọ́ nínú ẹ̀ òun jẹjẹrẹ ọyàn. jẹjẹrẹ ọyàn. yìí mo fi ṣe láì. jẹjẹrẹ ọyàn. mo bá fi ẹnìkan sọ. àrùn kan àbíkẹ́sọ wípé àìsàn kan tó jẹ́ wípé olùkọ́ tó wá gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n tí ó kàn wúyàn ẹlòmí àti ẹ̀sọ́ wípé ìgbà ìhúni náà mọ owó rẹ̀ nínú òun báyìí bí ní Ìbàdàn tó búrọ́kí bá a bá tètè múra ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ló ti di aláàbọ̀ ara látàrí àìsàn jẹjẹrẹ ọyàn jẹ́ ọ̀nà àbáyọ rẹ̀ ń bọ̀ àwọn kó tó di pé aṣọ ọ̀nà àbáyọ à ń sọ oríṣiríṣi àwọn jẹjẹrẹ tó wà jẹjẹrẹ ẹlẹ́ẹ̀kejì tá a tún sọ nípa rẹ̀ òun ni jẹjẹrẹ ihò ìdí. jẹjẹrẹ mi ò jí ó sọ pé tèmi èmi ò tó fò tèmi ò tó fò fìlà ìmọ̀lẹ́ ń ṣe bẹ́ẹ̀ èyí kò pẹ́ kí lọ. wọ́n sọ wípé kí ní ìlú ìlú kókóró báyìí lọ ó kò sọ níbẹ̀ náà ni ó fi ẹ̀hún mi ni ẹlòmí àti ẹ̀sọ́ pẹ́pẹ́ òun ni ó ṣàyọ síbẹ̀ náà ni. jẹjẹrẹ ni òun náà ìwọ́n ń pè ní káńsà lára àwọn àrùn àwọn àìsàn tí máa ń dẹ̀mí ẹni légbodò ni. ẹlẹ́ẹ̀kẹta rí ẹ̀ òun ni jẹjẹrẹ ọpọlọ ní àwọn èdè máa ń pè é wọ́n pè ní jẹjẹrẹ ọpọlọ gbogbo ẹ̀ wọ́n lè ní àwọn ènìyàn bí wọ́n ti mú ìwòsàn òun bí ọpọlọ òun ní gbé òun ní sígílàsì gbogbo ẹ̀yà ara ká fi mọ̀ pé tó bá fẹ́ gbọ́gbọ́ àfẹ́gbọ́sẹ̀ tó bá ti di wípé ọpọlọ gígé bá ti ya. ẹ wo ẹ kú ojú lọ́nà rẹ̀ ẹ wo inú mi dẹ̀ ń dá dùn inú mi ń dá síkiri inú mi ń dá dùn kí wá ṣe léyìn nìkan bàbá wa sọ àwọn àṣírí agbára Yorùbá kan tí wọ́n ti kọ sínú ìwé èmi ti sọ ní fídíò tó pé máa wò ó tí wọ́n wá máa pe àásán tí wọ́n máa pe àwọn ọ̀fọ̀ yẹn àbáwáṣe ìkan wọ́n dẹ̀ pa ọ̀fọ̀ igi bẹ̀rẹ̀ ó dẹ̀ wọ́ owé inú fídíò yẹn ló wà ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tí mo kàn fẹ́ bè ọ́ ni wípé kì í ṣe pé kó fi lè lọ subscribe sórí YouTube channel wa lọ sórí Adùn Àṣà Yorùbá TV lọ subscribe sórí rẹ̀ orí Adùn Àṣà Yorùbá la máa drop ẹ̀ sí a kàn máa kọ́ọ̀tì díẹ̀díẹ̀ sórí Facebook ní ìwọ tó o bá tí ìwà subscribe sórí YouTube channel wa lọ subscribe sórí rẹ̀ bàbá wa sọ àwọn àṣírí agbára Yorùbá kan sọ pé ó gbé agbára a ti ṣe fídíò rẹ̀ jáde ìwọ táìsàn wá ń ṣe lára tìwọ ibi ìmọ̀rú ẹ̀sán tó lè máa ṣe wọ́ a ti bá fídíò yẹn a ti ṣe 30 minutes nínú fídíò yẹn ti wọ bí 120 episode 120 episode òun láti ṣe wọ́n subtitle rẹ̀ lọ́wọ́ ni àti ya fídíò rẹ̀ àti sẹ́ẹ̀bìtì wọ́n kàn subtitle ẹ tó dẹ̀ gbọ́dọ̀ subtitle rẹ̀ gbọ́dọ̀ ní ẹ tó jọpọlọ kì í ṣe pé kí wọ́n máa wí ewé kọ́kọ́ san kó wọ́n lọ máa fi òyìnbó mi sí bíbẹ̀ afẹ́kógó fẹ́ẹ̀rà tó pé gbogbo àwọn òyìnbó náà àwọn náà fi ṣe kí ni àwọn náà máa jàǹfààní rẹ̀ ṣé wàá rí pé ẹ̀yin tẹ́ wà lórí péjì yìí ẹ ká kíra wa kú oríire a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó sponsor wa kò tí ì parí síbẹ̀ o tí wọn náà bá fẹ́ ràn wá lọ́wọ́ mo máa sọ fún ẹ tí wọn náà bá fẹ́ dá sí i ìwọ náà lè dá sí kò sí nǹkan tó kéré jù
ìwọ náà fi lè support wa àfẹ́ jẹ́ kí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá àfẹ́ kó parun ni tí ọba wa Suleiman Lawal tó bá dẹ́ gbàdàgbàdàgbà tó bá lọ 300 years láyé tí àwọn alọ́bí tágbà rẹ̀ Yorùbá ní tó nílé tí ò bá fi gbá mọ́ ètò ti fi sílẹ̀ ò lè parun òun ní tí kó bàbá wa parun nìkan táwọn wa ṣe yìí àwa gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá à ń gbé lárugẹ ní àfẹ́ kó parun adúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin mọ̀jẹ̀ ń dárúkọ ẹnìyẹn wọ́n wà ní Amẹ́ríkà náà wà èyàn kan wà lamẹ́ríkà èyàn kan wà ní US wọn làwọn méjì wà wọ́n ní ọmọọba wọ́n ní tí ò bá ṣe wọ̀ lè rí bàbá wo mo ní kán tó bí àwa ni bàbá ti wà wọ́n ní bẹ́ẹ̀ ní lóòótọ́ pé ṣùgbọ́n mo ní ó rara wa náà lọ́wọ́ nìyẹn ẹnìyẹn wá ní àwọn amọ̀rírì ẹ o ẹnìyẹn wá bù mí 50,000 èyàn kan tó wá bù mí 30,000 lónìí látàbíjan ẹ sọ pé mo lábọ̀ lábíjan èyàn kan náà tó wá bù mí 10,000 èèyàn kan ó fẹ́ fún bàbá wa lé owó ó ti ní kí $10 account àti $10 account sí kí ni ìwọ náà n tí kò sí nǹkan tó kéré ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ̀yin náà ẹ̀dùn wá nínú kò sí nǹkan tó kéré jù 1,000 kéré jù 5,000 kéré jù ṣùgbọ́n àwọn tó wà ń lo òyìnbó náà tó bẹ́ẹ̀ kí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tó bẹ́ẹ̀ kó parun ìwọ lè jẹ́ ká support ẹ̀ ká gbé kínní ẹ̀wọ̀n orú iṣẹ́ tá à ń ṣe yìí ẹ̀wọ̀n orú nǹkan tá à ń ṣe yẹn kì í ṣiṣẹ́ kékeré ọdún lọ́gbọ̀n kì í ṣiṣẹ́ kékeré àwọn kan ti parí ọ́díò àti parí gbogbo ọ́díò mo ti ya fídíò yẹn kẹ́kọ̀ọ́ subtitle fún àǹfààní èmi àti yín irú ọ̀sẹ̀ olóru mẹ́ta bàbá ṣàlàyé rẹ̀ ewé rẹ̀ wọ́n fi hàn wá ewé kíníkà ewé wọ́n jó wọ́n ti papọ̀ aṣọ ọ̀sẹ̀ aṣọ everything a practice ẹ̀ kì í ṣe pé wọ́n kàn sọ lásán a ṣe fídíò ẹ̀ jáde ni àdẹ̀ta orí YouTube lẹ́sìn lọ́ máa wò ó kì í ṣe pé ẹ̀dákun kẹsẹ̀ tí ẹ̀bà ló fẹ́ jáde no ìwọ náà wò lọ fi dátà ẹ̀ wò lórí YouTube channel wa ni ṣe wá rí pé ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ bàbá alọ́gbà yọ̀ǹda lọ́wọ́ bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jì wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ fún wa yọ̀ǹda àbá wa sọ̀rọ̀ kan àbá ní ọmọ ọba mo ní nǹkan tí mo fi láìkẹ́ náà nu ọ̀pọ̀lọpọ̀ mo ní ọ̀pọ̀lọpọ̀ kọ́ a tún máa wò pé kí làwọn ní ìsìn àwọn èèyàn ti bọ́ sórí ẹlòmíì tí ò mọ ewé tí ò mọ kankan pé ewé ọ̀rọ̀ tí bàbá sọ òun náà wá lọ mú wá ní ewé kìnnìkan ni ibi láti wá mọ̀ kó náà jáde kó náà gbé fídíò ara rẹ̀ jáde kó náà wá máa ṣe bí bàbá fídíò rẹ̀ la fẹ́ ṣe ẹ̀yin tẹ́ wò mí ẹ̀yin náà subscribe support wa ìwọ tó lówó tó fi lè support wa máa bá wa share program yìí ìwọ tó lówó tó lè support wa lọ subscribe sórí YouTube channel wa ẹ̀yin kan dẹ̀ lówó support wa project ńlá lélẹ́yìí ọlọ́gbọ́n project ńlá ni àbọ̀ ògbọ́n ni jẹ́ tuntun play ògbọ́n ni jẹ́ sún eléyìí ẹ̀fọ́rí túlù lélẹ́yìí. tí àwọn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àwọn lè pín sọ́nà mẹ́ta papọ̀ pé àkọ́kọ́ orí fífọ́ lásán orí fífọ́ tún ní ká ṣàlàyé ẹ̀lẹ́ẹ̀kan nǹkan ìta wá ní orí fífọ́ ilẹ̀ tútù ọlọ́run ọba kó là wá nílẹ̀ òun ló ń pè ní ọgbẹ́ orí ẹ̀fọ́ náà ni. sọdún bàbá o iṣẹ́ tó tì kí iṣẹ́ tó ẹ̀fì ni tó ẹ̀fì ẹ̀fọ́ ní ló sọ̀rọ̀ pa yẹ o oríṣiríṣi kó tó máa pa ẹ̀fọ́ rí ajẹ́káàbù máa tó pa ẹ̀fọ́ rí kí lọ́nà àbáyọ fún ẹ̀fọ́ rí. bẹ́ẹ̀ wọ́n lọ́nà àbáyọ kí lọ́nà àbáyọ gan-an orí fífọ́ lásán eléyìí máa ń fọ́ ìmọ̀ràn lórí wà lásán ni òun náà máa bọ̀ orí fífọ́ lásán ní ènìyàn bá ṣe borí kodò díẹ̀ lọ́rọ́ kí wọ́n lọ gùn rẹ̀ kí ló gùn rẹ̀ kọ́mọ ẹwà ewé ẹ̀wà àwọn aṣọ ẹ̀wà alábàwà aṣọ rẹ̀ ilé ìkejì orí ẹ̀wà alámọ̀mọ́lá ẹ̀wọ́ tó wà mọ́ àfihàn àgùn méjèèjì papọ̀ bọ́ ṣe àbúrò ìwúlò lójú àmì ìyàwó bá ti wá dúró papọ̀ bọ́ ṣe àbúrò tán ẹni tí orí fífọ́ yìí bá ti bẹ̀rẹ̀ sí ní dàláàmú ẹni tí orí fífọ́ yìí bá ti bẹ̀rẹ̀ sí ní dàláàmú tí ó gbé ọṣẹ yìí díẹ̀ kí ó fi fọ orí ṣùgbọ́n tí onítọ̀hún yàgbé sílẹ̀ kí díẹ̀ omi ọṣẹ yìí wọnú ojú ẹ̀
ìjọ tí wọ́n mọ̀ lẹ́yìn tẹ́lẹ̀. yóò fi ọṣẹ yìí fọ orí lẹ́ẹ̀kan láàárọ̀ àti lálẹ́. òun tí ń bá ń gbà wọ́n ìlú bẹ́ẹ̀ tí ń fi bẹ́ẹ̀ ọ́ lọ fífọ orí rẹ lẹ́ẹ̀kan láàárọ̀ àti lálẹ́. ọlọ́wọ́ gbà pọ̀ lọ́nà ni akọ̀rọ̀ ń pè díẹ̀ kẹ́fì lè mọ iṣẹ́ tá a ṣe fún àwọn kinní yìí aṣọ di fídíò wípé kí àwa èèyàn ká fi lè máa jàǹfààní rẹ̀ tí agbára ti jàǹfààní tí àbára ti sọ wọ́n ti sọ kọjá ṣùgbọ́n ààrẹ owó yẹn wò òun láti wá ṣe jáde nísìn aṣọ gbogbo ẹ̀ pátápátá aṣọ ewé aṣọ bó ṣe fi wẹ̀ èèyàn ètò ẹ̀kọ́ jẹ́ àṣejẹ rẹ̀ náà aṣọ rẹ̀ ìwọ́n tó bá ti subscribe sórí YouTube channel wa mọ̀tíra lọ subscribe sórí YouTube channel wa ìwọ́n tó ti follow page wa dákun mọ̀mọ́ bàbá ọ̀ ìwọ́n follow page wa yóò bá ní bẹ̀rù ló bí yóò kẹ́rẹ̀ ọ̀dà ẹ̀yẹ ká ṣe báyìí ọjọ́ Friday ká fi lè mọ̀ máa gbòòrò lẹ́lẹ́nu bàbá lórí project yẹn kẹ́gbọ̀n kan tí bàbá máa sọ lé lórí kì í ṣe project kékeré project ó dàárí òru gan-an èmi gan wò pé ẹrù ara tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń bè mí gẹ́gẹ́ fún ara mi fún díẹ̀ èyí òun tẹ́ fi máa mọ̀ wípé péjì ojú péjì lọ nìyẹn pé olóògùn ojú olóògùn lọ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀pá wọn lọ́wọ́ ká máa sọ pé àwọn pé bàbá àwọn olóògùn ni ká máa sọ pé bàbá àwọn oníkíni olóògùn ni mo lè máa ń sọ fún ẹbí kíbi tó bá wà tí o bá fẹ́ rí Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ bóyá ó pè wọ́n bí àwọn òpìkì ẹ̀ pé míì bọ́ọ̀sì rí wọn èmi ó sọ̀tọ́ náà rẹ̀ bọ́ọ̀sì rí wọn ìwọ tó wà Nàìjíríà ọ̀ nídìí àti pè wọ́n ìwọ kàn máa lọ s'Ògbómọ̀ṣọ́ mọ́rọ̀ lọ́jọ́ Thursday mọ́rọ̀ lọ́jọ́ Friday tó bá ti lọ wàá rí Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wàá rí wọn ẹ̀jẹ̀ sọ kan tẹ́fẹ́ sọ gbogbo èyí tá a wá ń ṣe fún náà tẹ́ wá dọ̀hún tí màá wá dé tẹ́ wá sọ wípé tẹ́ wá sọ pé ẹ̀ẹ́sẹ̀ dé ni ẹ̀ẹ́lẹ́ lọ́lọ́jì ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ o bẹ́ẹ̀ mo lọ pé ẹgbẹ́ yẹn ẹ̀sẹ̀ dé ni kò gba nọ́mbà ó dẹ̀ wọlé sọ́wọ́n máa kanlẹ̀kùn wọlé bàbá rẹ̀ ni kò pọ́síbù ẹ mọ̀ yẹ ká sí bẹ́ẹ̀ mọ́ ìwọ tó fà fẹ́ rí wọn 090 20 17 19 99 090 20 17 19 99 ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ mi ẹ nífẹ̀ẹ́ bàbá mọ́ mi lára ìwọ tó nífẹ̀ẹ́ Alhaji Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ tó gbà fún wọn látara àwọn tó wá gbà fún mi náà bá mi share program yìí bá mi like follow page yìí lọ sórí YouTube channel wa Àdùn Àṣà Yorùbá ìwọ náà lọ follow wa bíbẹ̀ iṣẹ́ tá a mọ̀ ń bá bọ̀ yìí mọ̀ ní agbára ẹ̀yẹ́ ẹgbọ́ ti orí túlù yẹn ẹ ká gbọ́ orí túlù yẹn lásán ẹ ká gbọ́ tán ẹ ká gbọ́ orí túlù yẹn kí nǹkan fi tọ́ yín lẹ́nu wò lẹ́ẹ̀kan láàárọ̀ àti lálẹ́ ọlọ́wọ́ gbàgbọ́ oníkọ́tù ó yajú rẹ̀ sílẹ̀ kí díẹ̀ nínú omi yìí kó wọnú ojú ẹ̀ òun náà tún níṣẹ́ tí ó ṣe ń bẹ̀. omi tútù là á fi fọ orí fọ gbogbo ẹ̀. bákan náà ẹni tí orí fífọ́ lásán bá ń dà láàmú àwọn náà tún lè lò ó. èyí ń jẹ́ ọ̀nà àbáyọ àkọ́kọ́ fún àìsàn ẹ̀fọ́rí. ẹlẹ́ẹ̀kejì tọ́ ọ̀bá ló ṣe yìí o èyí tí wọ́n tún lè ṣe ilé ìwé o já ilé ìlàsà èyí wọ́n kúrò ní táwọn olóyìnbó pè wọ́n kúrò ìlà láàyè já ilé ìlàsà àwọn lórí ọlọ àwọn gbé náà ṣe àbùrẹ̀ bí bá ti lọ lórí ọlọ tó gbé náà ṣe àbùrẹ̀ ẹni tí ẹ̀fọ́rí yìí bá ń yọ lẹ́nu yóò fi fọ orí ṣùgbọ́n kí ó jẹ́ kí ilé ọṣẹ yìí tó sí ilé bákan náà bí wọ́n ti ṣe lẹ́yìn báyìí ni ẹ̀fọ́rí ló ṣe bẹ́ẹ̀ tí ó sọ òní òun jẹ́ àwọn ọ̀nà àbáyọ fún orí fífọ́ lásán àmọ́ ní tí orí fífọ́ tí orí bá ń dà láàmú tí orí bá ń fọ́ ènìyàn tó tún fọ́ni lásìkò tí ó bá dorí kodò orí fífọ́ tí ó nínú rẹ̀ ògùn rẹ̀ wá lé lẹ́yìn àkọ́kọ́ òun ni ilé adìẹ gbígbẹ òun ni àkọ́kọ́ ìjọ wà ní ẹlẹ́ẹ̀kejì òun ni ọkọ̀ atare kan òun ẹgbẹ́ atare kan bóyá aṣáájú a ń lọ papọ̀ a ń fi sí gbẹ́rẹ́ ìyí tí ó bá wù wá sí orí wa a lè sí láti àárín orí ìgbàgbọ́ bákan náà ni a lè sí láti ibi etí àpá ọ̀tún bí ibi apá etí òsì wa
ẹni tí kò bá kórìíra ó lè díẹ̀ nínú ògùn yìí tí ó pè ọmọ epo pupa tí ó lọ tọ́lá tí ó sì tún lọ fi ra ara rẹ̀ báyìí orí ẹ̀fọ́ nìyí ṣe bẹ́ẹ̀ ọlọ́ ìwà fẹ́ ìtọ́jú fífọ́ ẹ̀rọ àbáyọ ní ìtọ́jú wà bẹ́ẹ̀ bá lè ṣòro wọ́n wá èpo ọ̀bọ̀ tàbí èpo ẹ̀rọ ọ̀rọ̀ wá àdíẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì àwọn ìlò èpo ọ̀bọ̀ yìí kí wọ́n dáadáa papọ̀ mọ́ àdíẹ̀ ní díẹ̀ láwọn kan sí i gbọ́dọ̀ ni a ó fi sí bákan náà bí a ti ṣàlàyé lókè yìí òun àfihàn fi sí gbá láti pàpọ̀ wá síwájú orí tàbí ká sí láti ẹ̀gbẹ́ etí ọ̀tún títí dé etí àlàáfíà wa bákan náà la tún lè fi díẹ̀ sínú inú wa bákan náà la tún lè fi díẹ̀ sínú inú wa láàárọ̀ àti lálẹ́ tá a bá wá ń lọ òpin ọ̀bọ̀ lọ́wọ́ o a lè fi epo pupa bọ inú tàbí ká fi ra owó wa nítorí sísí. káwọn máa sí ta ni mọ́ ẹ̀ka ṣe pé inú tàbí ká fi ra owó wa nítorí sísí àmọ́ fún olómi èyí ń jẹ́ ọ̀nà àbáyọ fún ẹ̀fọ́rí túúrú ẹ̀fọ́rí ẹlẹ́ẹ̀kẹta ká pè ní orí fífọ́ ilẹ̀ tútù èyí wọ́n gbọ́ orí ọlọ́run fi ṣe ìbọn kan wá orí lílo eléyìí máa ń fà wá bẹ́ẹ̀ náà orí máa ń fa iṣan rò àmọ́ fa iṣan rò ó tọ̀ wá orí yóò sì tún máa wúwo ọlọ́run nǹkan lè máa rìn wìnìwìnì nínú ọmọ tàbí kí ó máa ta àyà tàbí kí orí ó máa gbóná ènìyàn sì tún lè máa gbọ́ òórùn kó òórùn láti inú ọpọlọ wá. ṣé o pé ẹlòmíì àwọn àkànṣọ pé òun kàn gbọ́ òórùn tí ò dá láti inú kò sí nǹkan tó ń rò yóò á máa gbọ́ òórùn ọdẹ orí nù kò ní sèmi àti ẹ gbogbo wọn tó ń wò mí orí fífọ́ ọdẹ orí kò ní sèmi àti ẹ ìwọ tó wá ń ṣe náà wà lálàáfíà gbogbo ṣe ń jẹ tọlọ ẹ wò ó ṣe wá kíwa kú sẹ abẹ kíwa kú sẹ pẹ̀lú nǹkan tá a ṣe òun ìwọ tó wà pa kíwa kú sẹ jẹ ká mọ̀ kíwa náà báyìí comment ṣé nǹkan tá a ṣe yẹn ṣé nǹkan tó dáa ni ẹ ká tiẹ̀ gbọ́ opinion látẹnu ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá báyìí ẹ ká gbọ́ opinion yín ṣé nǹkan tá a ṣe yìí ṣé nǹkan tó dáa ni àbí kì í ṣe nǹkan tó dáa àti ṣe fídíò rẹ̀ jáde ìwọ tó ọmọ kan tó ń pè lépo ọ̀bọ̀ áfẹ́ èpo ọ̀bọ̀ wọn ìwọ tó ọmọ kan tó ń pè látàrí gbogbo àwọn ewé tí bàbá wa máa dárúkọ tí wàá sọ pé ọdọdẹ àwọn eléwé ọmọ wọn ní kò sí ewé tó ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ la fi máa ṣé nǹkan tá a wá ṣe yìí sódà bí ò dáa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ sọ́pọ́tì wa o gbogbo ẹ̀yin èjìká tí ò jẹ́ kí aṣọ yẹ̀ ẹ̀yin tá a fẹ̀yìntì gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà wọ́n ní ẹ̀bọ̀ ṣe o bàbá yẹn ṣe gan adúpẹ́ o ẹ ṣeun o wọ́n ló dáa ẹ ṣeun gan o gbogbo ìwọ́n tó ń pò dáa ìwọ́n náà comment ẹ káwọn èèyàn rí comment yẹn ìwọ́n náà comment ìwọ́n adé ń sọ wọ́n tó wà l'Amẹ́ríkà tí wọ́n náà fẹ́ support wa pẹ̀lú àwọn project tá a ṣe yìí kì í ṣe owó kékeré la ń ná ọlọ́ọ̀gbọ́ kì í ṣe owó kékeré la ń ná sórí iṣẹ́ tá a ṣe yìí ìwọ́n náà lè support wa kò sí nǹkan tó kéré jù ìwọ́n tó kàn fẹ́ support sọ wípé ọ̀fẹ́ àkáǹtì mọ́gbà àkáǹtì tèmi sọ pé ọ̀fẹ́ àkáǹtì ìgbà ìwáṣẹ̀ tàbá tí ẹ̀dà àkáǹtì yẹn ṣe ojú ìwà ti gbégbà ìwáṣẹ̀ wá fún support fún project yìí mọ́ sanwó síbẹ̀ tí o bá ti gbé ìgbà ìwáṣẹ̀ wá mọ́ sanwó síbẹ̀ ìwọ náà lè béèrè fún nígbà afẹ́ support project yìí o àwọn àṣẹ̀dà àkáǹtì yẹn tiẹ̀ tó bá ti wá wò tí o bá ti gbé ìgbà ìwáṣẹ̀ TV wá mọ́ sanwó sórí àkáǹtì yẹn kó mọ̀ dàbí pé lágbájá ló fẹ́ náwó fún pírójẹ́tì yìí ní nǹkan tí à ń ṣe pírójẹ́tì ńlá ni o pírójẹ́tì ńlá tí wọ́n náà bá ṣe kí n tọ́ bá support owó tá a ná máa dínkù nìyẹn ìwọ náà ń jẹ́ kí ìwọ náà fi owó yẹn ìwọ náà fi ń dá sí tọmọlàkejì nìyẹn ẹni tó ní àìsàn lára tá a ṣe tó rí wò á tún wò wípé iṣẹ́ bàbá wa ń sọ àwọn àṣírí kan fún wa wípé sáà mọ̀ wípé ẹ̀yìn ọ̀pẹ ìwúlò rẹ̀ pọ̀ gidi gan àwa fẹ́ parí eléyìí àwa fẹ́ bọ́ sórí ẹ̀yìn ọ̀pẹ pé láti bí ẹ̀yìn wípé sáà mọ̀ àbá tó ń sọ̀rọ̀ lórí amọ̀ wípé sáà mọ̀ wípé amọ̀ náà ní ìwúlò tiẹ̀ mo ní bá a ti wá fẹ́ ṣe nìyẹn afẹ́ wa máa ṣe ní irú ti eléyìí ètò à ń ṣe lọ́wọ́ yìí kì í ṣe project kékeré
kì í ṣe episode kì í ṣe short one tá a gbé àbí kíní kan á kó papọ̀ ní abá pé ẹ̀fọ́rí la mú irú ẹ̀fọ́rí 30 minutes ni tá a dẹ̀ sọ rẹ̀ tá a dẹ̀ ń sọ àwọn nǹkan bóyá ẹ tí ó ní àìsàn kọ̀ọ̀kan àwọn nǹkan tí wàá máa rí bí àpẹẹrẹ pé àìsàn báyìí ṣe mí àwọn àpẹẹrẹ tí wàá máa rí á ṣàlàyé rẹ̀ síbi bẹ̀. bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o nǹkan kò ní ṣe yín nǹkan kò dẹ̀ ní sọpọlọ yín àwọn èèyàn ṣàdúrà fún bàbá àwọn èèyàn ṣàdúrà fún bàbá dáadáa àwọn èèyàn dẹ̀ mọ rírì wọ́n mọ rírì wọn ṣùgbọ́n èèyàn bá mi share program yìí mo bẹ̀ yín ẹ share program ó fọ́ lọ́wọ́ ọba ó fi bẹ̀ yín ẹ share program yìí mo máa ń sọ fún mi mo rí àìsàn tó lè máa ṣe wọ́ mi ò mọ àìsàn tó lè máa sí ẹ́ irú àìsàn tí yóò bá máa sí ẹ́ ìwọ náà kàn sí Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ kàn sí wọn ṣàlàyé nǹkan tó ń ṣe ṣàlàyé ẹ̀ fún wọn ẹ̀rẹ̀ mọ́ gbàgbé product tí wà àwọn akẹ́kọ̀ọ́ pé kò sí product wà o àwọn èèyàn ra ìwọ tó ní fúnpá gíga ìwọ tó lè ṣàṣekí ìwọ tó mọ̀ sọ irú àìsàn tó bá ń ṣe ẹ́ ìwọ kàn ṣàlàyé àìsàn tó ń ṣe ẹ́ bá ń gbé apá sí yẹn wá àti Lawafin kẹ́fì lè mọ̀ kí ṣe pé kò sí time láti ṣe ní orídìí yẹn ní kọ́ mi gbé kò sí time ní o ní o hypercity ní o hypercity ní o Lawafin ní o product wà o ìwọ́n tó ní àbí kò sí product ní àbáwá ṣe product o a máa sọ pé ìwọ́n ọ̀dà fún product yẹ product wà ìwọ́n kàn ṣàlàyé nǹkan tó ń ṣe wọ tó bá ṣàlàyé àìsàn tó bá ń ṣe ẹ́ tó a bá àìsàn tí product lè wò ní a sọ pé lọ́lọ́ kan báyìí ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká try rẹ̀ wò ẹ dán wa wò ẹ dán Ọlọ́run wò lára wa àní fún ohun tá ń pọ̀ lọ́wọ́ yìí inú mi dẹ̀ ń dá dùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báwọn pé inú èèyàn ń dá dùn báwọn ti fẹ́ ìwọ náà wò ṣùgbọ́n nǹkan tá a fi ní kú sọ́nà bí èéfín ni wípé ìwọ náà support àbíkàtì ẹ̀mọ́ dà papọ̀ ni ṣé kí n fún yín ní nọ́mbà ti tèmi gangan ṣé fún yín nọ́mbà mi gangan tó wọ́n pé ọ̀fẹ́ support wa wà kàn mẹ́sẹ̀gì sórí ibẹ̀ yẹn pé mo fẹ́ support ṣé kí n pe nọ́mbà mi sáwọn èèyàn ní máa dà mí láàmú o ṣé kí n pe nọ́mbà mi o èwo ni kí n ṣe o ṣé kí n pe nọ́mbà mi o ó yẹ kí n pe nọ́mbà mi nọ́mbà ti tèmi gangan ni ṣùgbọ́n mọ́ dà mí láàmú o ìwọ tó fẹ́ sọpọ́ọ̀tì wa pé wọ́n fẹ́ máa ṣe dátà fún wa àbí wọ́n fẹ́ ràn wá lọ́wọ́ abọ́ tí ń pe bàbá tí bàbá ò píkì kọ́ àwọn tó wà ń lo òyìnbó ni kì í ṣe ìwọ tó wà Nàìjíríà o ìwọ tó wà Nàìjíríà tí wọ́n bá wà l'Ábùjá ọwọ́ àlọ́nà jíjìn mọ́ try láti pè mí tó àpọ̀ fẹ́ sọpọ́ọ̀tì wa or free láti pè mí nígbà tó bá wù ẹ́ o or free láti pè mí nígbà tó bá wù ẹ́ o ṣùgbọ́n tí o bá ti ṣe pé ọ̀fẹ́ fún wa ní nǹkan mọ́ pè mí o nọ́mbà ti tèmi gangan o ni mo fẹ́ fún ẹ yìí 081 36 12 33 33 ẹ bá mi táìpù ẹ 081 36 12 33 33 081 36 12 33 33 ìwọ tó fẹ́ support project tá ń ṣe lọ́wọ́ yìí fídíò tá fẹ́ gbé jáde yìí wò sára àti ọ̀nà àbáyọ tó ọ̀pọ̀ fẹ́ support wa ní o kì í ṣe pé kíní kan nọ́mbà ti tèmi gangan o ni mo fún ẹ yẹn 081 36 12 33 33 081 36 12 33 33 nọ́mbà ti tèmi gangan o nìyẹn bóyá wọ́n ń pè bàbá wà píkì kọ́ dẹ̀ mọ́ pè mí mẹ́sẹ̀gì mi ní WhatsApp ni mọ́ pè mí drop mẹ́sẹ̀gì fún mi ní WhatsApp mọ́ táìpù ṣe voice note ní o ṣe voice note màá dẹ̀ lóhùn pé ọmọọba dákun send account number tí màá dẹ̀ send ètò gbé orúkọ tó gbé Ìgbà Ìwáṣẹ̀ TV ó ní màá send tó àkófẹ́ á dìbò èmi lówó màá send account number ti tèmi
ẹ wò ó àdúpẹ́ lọ ọgbà ẹ̀dẹ́ wò wá ṣùgbọ́n ẹ̀dá ọ̀gá bá mi share program yìí ẹ share ẹ̀ 08136233333 nọ́mbà ti tèmi gangan ó nìyẹn mi ò ní ọ̀pẹ̀ pé ẹ̀dá kan mo máa ń pè wọ́n tó fẹ́ support project tá à ń ṣe lọ́wọ́ yẹn bóyá lóbi tún ẹsẹ̀ dé ẹ̀yẹ kí sáré ṣe kinní kan ẹ̀yẹ ká gbọ́ ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ẹ̀yẹ ká gbọ́ ọ̀rọ̀ tẹ́ni yìí sọ. lẹ́lẹ̀ kejì lórí ọ̀rọ̀ mi ẹ dákun gbogbo àwọn tó sọ pé nàláì ó pa àwọn ọpọlọ torí gbogbo lórí YouTube pátá YouTube Yorùbá kò lórí tẹ́lẹ̀ lórí YouTube ti bàbá yàtọ̀ ti bàbá àpèsáfìyé ni ẹ̀ lè fi sẹ́ẹ̀dá àti ibi tó bá ń gbé kalẹ̀ fún wa àti ibi ẹni ọ̀dà wà lórí YouTube ìyàwó wà máa tọ́ọ̀bì àgbègbè nǹkan tó bàbá wí ìtìyàn tó lè fi gbogbo ọmọ tó fi bíya kẹ́lẹ́ ní tí wọ́n sọ pé nàláì lórí nǹkan ilé àwọn olóyìn ní pé ọlọ́sìn jẹ́ kí wọ́n tètè kọ́lọ́sìn lè fi yé wọn àwọn táwọn mẹ́ta wà nílẹ̀ ọ̀sán àti ilé gbèrú àbọ̀tù sọ sí fún wa ní ti èkéyìn ní òdòdó orí ewé náà ní àdódó yìí tẹ̀wé ní ọ̀sẹ̀ pé ewé rẹ́rì pọ̀ mi tí bàbá sọ gbogbo sẹ́yìn kò sí ìta àdúgbò tọ́lọ́wọ́ jẹ́ pé mo bá alára mu ẹni bàbá tí wọ́n sọ pé nàláì ó pa owó kọlọ́run. tí a ti gbọ́ bá wo ẹ̀gẹ̀ tó ó tún ṣe ó ti ó. ọ̀rẹ́ ẹ̀ka sí kọ̀mísà mi ẹ̀yin náà mo tún kí sẹ́lẹ̀ ẹ̀ka sí ọlọ́mọ fún stress tẹ́ fi máa bá sẹ́yìn sùn ẹ dákun owó pọ̀ lọ́wọ́ mi tó lè bá wọn ní pé bàbá sọ ká máa sọ pé kò sí owó lọ́wọ́ wọn owó pọ̀ lọ́wọ́ mi lórí nítorí iṣẹ́ tiwa níjọ́sìn ní bàbá ṣiṣẹ́ lọ́sẹ̀ ló ti bẹ̀rẹ̀ lóṣù kankan tó ní iṣẹ́ rẹ́dì níta ṣé ẹ dákun nọ́mbà tí máa send data 5 gig sí fún ẹ dákun bá ń send nọ́mbà mi ní jẹ́lì kí n ti send ẹ̀ fún mi ní jẹ́lì ṣé lẹ́ẹ̀kọ̀ kan tó náà bá ti bẹ̀rẹ̀ mọ́ níṣẹ́ ẹ tún máa rọ́wọ́ mi ẹ dákun ní mọ́dé. ẹni yìí fi ẹ̀mí ìmoore hàn ni ó bẹ̀ ṣe ó ti send data yẹn ó ti send ẹ̀ ilẹ̀ haúsá ló wà ó láwọn ò mọ ewé kí wá ló ṣe ìwọ́tọ̀ wà nílẹ̀ yorùbá kí ló ṣe ẹ́ tó fi lè ṣiṣẹ́ tán sọ ẹ ká tún gbọ́ ẹlòmíì ẹ ká gbọ́ ẹlòmíì náà. ẹ̀rọ ìka ọ̀sà ẹ̀rọ sà ẹ ṣeun ṣeun ṣáwọ́ sọ pé introduce sí tí mo gbé ìfẹ́ péjì mo sì ń gbé àrò láti ìjọba tó ń lálẹ́ àti àwọn bípù lánàá bípù lọlẹ̀ 130 lọlẹ̀ bọ̀ ṣúgbà nínú wa high ní ìjẹ́ tí ìwé níjẹ́ àmì náà kọ́kọ́ wù ṣúgbà nínú high ó lè jẹ́ kí tún jò díẹ̀ ìfẹ́ ìfẹ́ pé kí n ṣàlàyé fún bípù lọ láti mú ṣáwọ́ sọ pé tẹ introduce sí wa mo ṣáwọ́ sọ mo sì mọ̀ mú láàárọ̀ mọ̀ mú lálẹ́ mo sì bípù tó wá di 130 mo sì wálẹ̀ dáadáa wọ́n ti ṣúgbà tó wá ṣúgbà lẹ́nu tó wá high ó lè jẹ́ kí n jù mo jẹ́ kí n jù tó ní kí n ṣàlàyé nǹkan tí mo fẹ́ sọ fún ìṣà bàbá mi ọlọ́run máa tún ní àtọ̀wọ̀ yìí ṣe gbogbo àdáwọ̀ ni wọ́n á bọ́ sí rí nígbà tó ìṣe fún wọn tó ìṣe ní sílẹ̀ fún ẹ̀fẹ́ wọn wà ọlọ́run nígbà ìmọ̀ yìí ọkọ̀ mi ṣe é. ẹlẹ́ tí ẹ ti kú ọ̀pẹ ká máa play kínní ṣùgbọ́n nǹkan táwọn èèyàn sọ ń la sọ yẹn pé àwọn náà fẹ́ 081 36 12 33 jẹ́ ta tán ó ti fẹ́ kú o jẹ́ ti fẹ́ kú ó tiẹ̀ ti wá kú náà ni bó wá tiẹ̀ ti wá kú náà bó ṣe wá kú náà á ṣe kí ni bó ṣe wá kú náà á ṣe kí ni á tán tá a bá ti tán á fi wá máa ṣe prógrámù á fi máa ṣe lọ àwọn aṣọ fún yín ó ti mú ká sọ nìyẹn o pírójẹ́tì tá à ń ṣe lọ́wọ́ gbogbo ṣe ń yẹtọ̀ náà kò sí wípé iná lọ ọlọ́gbọ́n kò sí pé iná lọ starman generator ó ti wà ń bẹ̀ fún ẹni bí wọ́n ṣe máa làágùn nìsín wọ́n ti múná lọ ní o ṣe ti rí báyìí àti wá sọ wọ́n tọ́ ẹ mọ̀ ṣé o wọ́n tẹ̀ wá tẹ́lẹ̀ síbi ká fi lè gbádùn wa ẹ wọ ẹ ṣe o ṣùgbọ́n nǹkan tí mo sọ náà ni pé ẹ dákun ẹ bá mi share program yìí ìwọ́n tó fẹ́ support wa fún project à ń ṣe lọ́wọ́ yẹn kò sí nǹkan tó kéré 1000 kéré 5000 kéré ìwọ́n tó fẹ́ fún 100,000 ìwọ́n tó fẹ́ fún 1 million kò sí ètò kéré fún project yẹn project ńlá ni project tó dẹ̀ lágbára ni ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣeun gan o àdúpẹ́ lọ́wọ́ yín mo sọ fún ẹ ìwọ́n tó bá fẹ́ rí bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ mo ti sọ fún ẹ ibikíbi tó bá wà wọ mọ́tò tó lọ sí Ògbómọ̀ṣọ́ tó bá ti dé Ògbómọ̀ṣọ́ any bus stop tó bá ti sọ ẹ́ kalẹ̀ sọ fọ́rọ̀ kàràpọ̀ lọ sórí Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n gbé dé ọ̀dọ̀ wa ẹ ṣé àdúpẹ́ o ìyá ìnùdè wa lórúkọ yín ẹ dúró tá a fi bẹ̀rẹ̀ àti bàbá ẹ dúró tá a fi parí ni kì í ṣe Nàìjíríà lẹ́wà mo mọ̀ pé ìlú ọba lẹ́wà ẹ ṣé gan ẹ kéré òkú délé gbogbo ẹ̀ ń tẹ̀wà lamẹ́ríkà tẹ̀wà ní US tẹ̀wà káàkiri tẹ̀ ń sọ̀pọ̀tì wa ẹ ṣé àmọ́ rírì o ẹ tó fún mi 50,000 tó ní mọ́ dárúkọ ẹ ṣé o mo mọ rírì o ìwọ́n tó fún mi 30,000 náà mo mọ rírì o ìwọ́n tó fún mi 20,000 ìwọ́n tó fún mi data 5 gigi wọ́n tán fún mi 2 gigi lọ́sọ̀ọ̀sẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ yín wọ́n tó tí wá sí kankan náà mo dúpẹ́ lọ́wọ́ rẹ wọ́n tó wá ní nǹkankan ṣe bọ́ lọ́wọ́ máa like dẹ̀ máa share program dẹ̀ follow wa bọ́ ṣe bẹ́ẹ̀ ayọ̀ àti àlàáfíà kò ní fi ẹlẹ̀ ẹ kú ojúlọ́nà fídíò tuntun tẹ́ máa wò
bí bàbá wa ṣe ń ṣe wọ́n á fi ewé rẹ́rìn kò mí ewé àwo wọ́n máa fi yẹn tí wọ́n náà máa ṣe kiri tí wọ́n náà dẹ̀ máa ṣe lọ́dún ẹ̀ ọ̀sẹ̀ lẹ́lẹ́dẹ̀ àti ìyá fídíò tiẹ̀ náà bá a ṣe pẹ́ lẹ́dẹ̀ bá a ṣe ṣe láti ṣe bẹ̀rẹ̀ tí wọ́n náà lè ṣe kí ni ẹ kojú lọ́nà ẹ ṣe àdú.